lórí ọ̀rọ̀ ògo ọmọ kékeré kan tó wọlé láìpẹ́ tí àwọn èèyàn gbé kiri, ikú Destiny Boy táwọn èèyàn gbé kiri wípé ó ṣe gbé haúsá wo. Àwọn kan ní bóyá ó sáré jù, ó ti lọ lu àwọn ifá tí ó yẹ kó lò. Àwọn kan ní ó jẹ poison ni. Àwọn kan òun ní kálukú ló ń sàǹsọ tiẹ̀. Ṣe mọ̀ wípé bí irú nǹkan báyẹn bá ti ṣẹlẹ̀, dandan ni kí ẹ̀dá kọ̀ọ̀kan máa jókòó láti ronú pé kí ló lè pa láwọn tí wọ́n bá súnmọ́. Alhaji Saheed Òṣùpá wọn kọrin kan, wọ́n ní ẹni Ọlọ́run bá fún níyì ló rọ̀rọ̀ sọ. Bẹ̀dá bá lówó lọ́wọ́ kò lè níyì gan, gbogbo ọ̀rọ̀ lórí owó ní sí mo parọ́. Ẹni Ọlọ́run bá fún níyì ló rọ̀rọ̀ sọ. Bẹ̀dá ò lówó lọ́wọ́ kò lè níyì gan, gbogbo ọ̀rọ̀ lórí owó ní sí mo parọ́. Ó ṣẹ́rí ní fíìdì tó ń kálukú wà, pàápàá jùlọ àwa tí a jẹ́ bóyá à ń sáré ìlú mọ̀ọ́ká àbí a ti jẹ́ ìlú mọ̀ọ́ká, àwa náà à ń fẹ́ ká wà lókè. Nínú ayé kò sẹ́ni tó lè dúró, kódà kó má jẹ́ celebrity, kó ti jẹ́ nìkan tó jẹ́ wípé èèyàn méjì mẹ́ta mọ̀ ẹ́ mọ́sẹ̀. Dandan ni òní tí ìbá ti ṣẹni tó rí ẹ̀ dàrú, tí ìṣẹ́ni tí ò lọ́jọ́ ọ̀la, tí ìṣẹ́ni tí ó ń sáré wípé tí kò rò wípé káyé mọ́ yìí ká dára òun padà, dandan náà ni kó tó máa sáré kó mọ́ ṣubú kí ibi tóun ti ń rí yẹn kó nà bẹ̀ má dì. So béèyàn bá jẹ́ businessman tó ń ta bóyá ó ní ọjà kan tó ń tà, dandan ni kó máa sáré kí ọjà yẹn kó má dúró, kó sì máa tẹ̀ wájú sí i káyé ó má fi bú u. Okay, ẹni tó ní company kan sì yìí tó bẹ̀rẹ̀ táwọn òṣìṣẹ́ tán yapa ń bẹ̀, dandan ni kó máa sáré kó má dúró, àbí níjọ́ tó bá ti dúró la yóò ti máa sọ wípé omi ti tán lẹ́yìn ẹ̀jẹ̀, ẹ̀rí ni pé kò dáa fún mọ́, tí ẹ ti bàjẹ́, ẹ̀rí wọ́n ti gẹ̀ẹ́tì ẹ̀, wọ́n ti ṣe gbá. Kódà wọ́n á ní ó ti yín pé wọ́n á ní ibi tó ti sáré yẹn nígbà pé wọ́n mọ̀ sáré ni ẹwà tó ń bọ̀ tẹ̀ nísìn, torí wípé kò ní mọ́ wọ́n ò tún fi bú u. Lórí pé kò ní mọ́ yẹn wọ́n ò tún fi bú u. Téèyàn bá tún wá ní jù tí ògo yẹn pọ̀ tó ń pọ̀, wọ́n á tún sọ wípé wọ́n mọ̀ bá rí ṣe gan o. Abẹ́wàá rí ni wọ́n rí ṣe fún o. Ìwọ Ọlọ́run, níbo ló ti wá lọ? Ó ti ṣe burúkú oògùn torí pé kò tún dúró náà ni. Níjọ́ tí irú ẹ̀dá bẹ́ẹ̀ bá tún wá fò sánlẹ̀ tó kú, ayé ó tún sọ pé ó ti sáré jù. Kí ni máa ń mú wọn kiri tán máa ń sáré àsápajúdé náà? Ó túmọ̀ sí wípé kò sí gbogbo ẹni tó bá ti máa jẹ́ nǹkan láyé, áídà wà láyé àbó ti lọ, ayé ò sọ nǹkan kan pa rẹ̀. Kò sí bẹ́ẹ̀ sì fẹ́ ṣe. Ayé ò sọ. Bí wọ́n bá ń rí ẹ tó ń dán, wọ́n ó sọ nípa rẹ̀. Bóyá bá tún wá rí ẹ tó tún kù díẹ̀ káàtó, wọ́n ó tún sọ pé kò ní láárí, olófò ọmọ ni. Tòun ti wípé ò tún dúró náà, bóyá ò tọrọ jẹ lọ́wọ́ wọn, ò wọ́wọ́ wọn jẹun, wọn mọ bó ṣe ń gbégbé ayé rẹ̀, wọ́n ó tún sọ nípa rẹ̀ náà láburú. Ó túmọ̀ sí pé a lè wẹ̀ ká kó ayé ìjà. Destiny Boy sáré ni ó sì pé ẹgbẹ́ wọn kọ́ sọ. Àwọn kan tí wọ́n ní ìmọ̀ ìjìnlẹ̀, wọ́n já mọ̀ wípé ògùn ṣíṣe àjò pé èèyàn ṣe àjò kò dín ẹ̀mí kúrú. Àbáwọn kan lọ gbọ̀nẹ̀bùrú. Ṣẹ́rí àwọn tí wọ́n máa sábà sáré àsájù yẹn nìkan máa ń ṣe. Mírìlí wọ́n ó lọ síbí lọ ṣògùn, wọ́n ó lọ síbòmí lọ ṣògùn, wọ́n ó lọ síbòmí lọ ṣògùn. Ibi ó ti lọ ṣògùn, ó béèrè kí ni àtúnbọ̀tán ẹ̀, ó béèrè irú kí ni ǹjẹ́ ìṣẹ̀dá rẹ, irú ìtàn bẹ́ẹ̀ sí yẹn ní ìṣẹ̀dá rẹ rọ̀ mọ́. Tó bá ti wá gbà lọ́wọ́lé, ò ní mọ èwo ni ó fa àkóbá wá fún ẹnu gbogbo ẹ̀. Èwo ni ó yẹ kó wá ṣe, èwo ló ṣe sàárà ẹ̀. So tó máa ń sábà pa ọ̀pọ̀lọpọ̀ àti ayọ̀pọ̀ rọ̀ pé bóyá ó kàn ronú pé òun ní bóyá bí 30 million nínú àkáǹtì òun. Ó lè lọ kíní yẹn lè lọ mú ṣìṣe lọ bá ẹni tí ò ní 10 naira, tí ò ní 10,000 lákàǹtì ẹ̀,
tí ó kàn lọ síwàwù sí ṣebí torí pé ó ti ń rí jẹ àwa lọ hàn press àbí wọ́n lè lọ gbabẹ̀ mú un náà fi sọ wípé tá bá sáré yá àláwò ká máa sáré yá àṣẹ sí tí àbí bó náà ṣe pé tó bá ti sáré wípé kó dáa fún ẹ máa sáré káyọ̀ mọ́ rí ọmú kọ́tà mọ́ rí ọmú because bí òótọ́ wọn á tó ẹ bí wọn tó ẹ ní tí ń bẹ lára rẹ ó mọ̀ mú ọkọ lu àwọn èèyàn láti jẹ́ kó mọ̀ wípé lẹ́fù rẹ ti kúrò ní lẹ́fù tiwọn náà. àwọn olórin kan náà sọ pé má dúró so má dúró yẹn náà ni wípé tẹra mọ́ ìgbìyànjú nínú ìgbìyànjú náà ni yóò ti ṣe àjò ẹni tó ń lórí òkè lọ gbàdúrà tí wọ́n ṣe omi fún òun náà ṣe àjò náà ni ẹni tó lọ ọ̀dọ̀ àfà lọ ṣe hàn tó lọ gba hàn tú tí wọ́n lóyà ilé òfin fọkọ̀ mọ́ òfin ṣe kínní kan ni arájò náà ni ara gbìyànjú kò sẹ́ni tí ò gbìyànjú ní ayé ọ̀nà tó ń kálukú gbà gbìyànjú ẹ̀ ló yàtọ̀ àti tí kádàrá ń kálukú ṣẹ̀dá ẹ̀ tó bá mu bí yòó sì jẹ́nu nípa ikú Destiny Boy. babaláwo kan bẹ nílùú Ọ̀yọ́ Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ẹ bá wa wọ́n yìí sí tí kádàrá rẹ torí rẹ bá ti rọ̀ mọ́ náà sí fún ọ wọ́n yìí sí gbà adìẹ ẹyẹ pọ̀ ń gbó bí kéèyàn á máa wá ẹ̀pá àti èèyàn pọ̀ fẹ́ fi ṣe ọ̀rọ̀ ayé wọn ò rí bẹ́ẹ̀ slow and steady ni wọ́n mọ̀ ṣe fún ọ àṣírí ó sì máa bò. Ajagunmale TV òtítọ́ ni yóò lékè.